Saheed Òṣùpá ti sọ̀rọ̀ síta ó ti fún gbogbo àwọn tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ lésì ọ̀rọ̀ wọn o. Gbajúgbajà akọrin fújì ní ilẹ̀ wa Nàìjíríà tí gbogbo ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Saheed Òṣùpá Akóredé ọba orin ó ti sọ̀rọ̀ lórí àìlera ara rẹ̀ ní pàtàkì bí àwọn èèyàn bí ọ̀pọ̀ ènìyàn ṣe ń gbé káàkiri orí ayélujára tá a mọ̀ sí social media wípé orí àìsàn àti àìlera ńlá ni Saheed Òṣùpá wà lọ́wọ́lọ́wọ́ bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí. Saheed Òṣùpá ti wá sọ̀rọ̀ báyìí ó ní a kì í bókùnrin ẹrẹ lórí ìtẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni irọ́ ikú ni wọ́n pa má dá. Ó ní kókóókó lára òun wà o. Ó ní lóòótọ́ ni pé ara òun ò le dáadáa níbi nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn tí àárẹ̀ òun sì pọ̀ díẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí òun ò lè dúró kọrin níbi ayẹyẹ. Èyí ló sì fà á tóun fi máa ń jókòó kọrin láwọn àsìkò ìgbà náà táwọn anínibínu kan tí wọ́n wá ń pe òun ní àrọ̀ kése. Òṣùpá ọba orin tún fi kún wípé ní àwọn àsìkò tóun wà lórí àárẹ̀ ni àṣekágbá òkú ìyá ọ̀rẹ́ òun tímọ́tímọ́ kòríkòsùn òun tó jẹ́ olóyè àtàtà Sunday Ìgbòho Òòṣà ló bá òun. Èyí náà ló sì fà á tóun ò fi lè lọ kọrin níbi ayẹyẹ náà lọ́jọ́ náà. Saheed Òṣùpá ó wá ní mo ti gbádùn o ara mi sì ti yá dáadáa. Ẹ̀kọ́ tí ọ̀gbọ́n tí gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń gbèrò yẹn lẹ́jẹ̀ káàkiri wípé orí àárẹ̀ ni mo wà nítorí pé etí òun ti kún. Gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ òun ni wọ́n ń pe òun wípé kí ló dé, ṣé àárẹ̀ òun tún ti padà ni àbí àárẹ̀ náà ó tún ti burúkú jáì ni látàrí ìròyìn ẹlẹ́jẹ̀ tí àwọn èèyàn ń gbé káàkiri orí ayélujára wípé òun tún ń bẹ lórí àárẹ̀. Èyí ló sì fà á táwọn ọ̀pọ̀ èèyàn tí wọ́n fi ń pè òun. Ó ní ṣùgbọ́n òun ti gbádùn ara òun sì ti yá dáadáa. Òṣùpá ní kí n bá lè fi ọkàn àwọn olólùfẹ́ mi balẹ̀ dáadáa wípé kò séwu kò sáburú kò sí nǹkan tó ṣe mí ni mo ṣe fídíò yìí kí wọ́n mọ̀ wípé kókóókó lára ọ̀tá òun le. Ẹ má gbàgbé tó bá jẹ́ àkọ́kọ́ leléyìí tẹ́ ń bọ́ sórí ìkànnì yìí ẹ bá mi click lórí subscribe button kẹ́ ẹ comment kẹ́ ẹ dẹ̀ like ẹ ṣé o bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa. I still remain your favourite Gist Entertainment náà ni.